Ọlọ́run mọ̀ ò kọ́ wọn lónìí ọwọ́ sọ́jà ẹ̀ sọ́jà sí ọ̀fẹ́ ni sọ́jà kọ́ yìí. Ọjà ni bọ̀dá mi yóò á kí mi. Àti bọ̀dá yìí àti bọ̀dá ẹ̀kọ́ owó ilé oṣù mẹ́fà yọ jẹ́ sọ́ọ̀nì san. Sẹ́ẹ̀rì èsì kọ́bọ̀ yé fún yín báyìí èèní kọ́bọ̀ o gbogbo wọn ọmọ yẹn mú wọlé dákówó rẹ̀ á. Ó ti dà báwọn ọ̀nì kọ́bọ̀. Èèní. Gbàdúgbàdú egbò wà gbàdú lọ́wọ́ ẹ̀ ìtàn lé ọ̀fẹ́ gbọ́ ọ̀nì tó jẹ́ gbọ́n mi èmi ká gbà ọ́ àmẹ́ta ni o wọ́n ti kọjá lọ ọmọ mi àkọ́bí Adigunlé eléwọ̀n lájogún ó ti kọjá lọ bọ́ọ̀ bá wa sọ́ra àmọ́ ìwọ̀n tánu mọ́kànlélẹ́nu ọ̀kadà ti pọ̀ búrú. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ẹ má bínú sàbẹ̀wá rẹ̀ ìlú ni owó ilé yẹn gangan. Àpò mẹ́wàá ní ìràpọ̀ kan ó ti gbẹ oṣù mẹ́fà ní owó ló jẹ ó ti jọ ìyá mẹ́ta ẹ̀ sípò. Ẹ sàrẹ́ má bínú jẹ́ wá àlera bò àwọn náà ṣe yẹn ẹgbẹ́ ẹ̀ ni mo jẹ́ o bọ̀ ibi promise yín gbogbo ètò ilé yẹn bá jẹ tó bá di àárọ̀ túnra ẹ máa bọ̀ máa fún yín. Bọ̀dá mi ẹ tiẹ̀ mọ̀ gbọ́ gbogbo owó yòó sírò pátápátá ló ti gbà. Gbogbo rẹ ló ti mú. Ẹ gbàgbé ẹ sà ìdá fún yín oyin làárọ̀ là. Àdúrà tẹ ṣe wọn ò gbà àlera burú rẹ rí ilé tẹwàá burú ni ẹ jẹ́ sọ fún yín o. Ilé tàwa yìí. Ilé tẹwàá burú yóò bá wọlé ìṣàkóso rẹ. Ọlọ́run má jẹ́ owó náà. Ọlọ́run bá bọ̀ fún ẹ gbọ́dọ̀ mi obìnrin ẹlọ́bẹ̀rẹ̀ mi tàbí Jésù lábàá ìyàwó èṣù lọ́mú yóò rẹ̀ èṣù. Ó dà sà irọ́ mi fílẹ̀ o bàbá ẹ̀ èmi gan mi ò gbé máa sun bílẹ̀ ni o ó gbọ́ wọn nílé ìwà wo mi ò fẹ́ kílé wo pa mí o. Bàbá àwọn ìgbádùn. Kò gbádùn bóyá ń dọ̀rọ̀ pọ̀ ya wọn ń dọ̀rọ̀ pọ̀ ya oògùn burúkú wà lọ́wọ́ I don't want problem o èyí fẹ́ wàhálà o lọ́wọ́ ẹ̀ fún lọ́wọ́ àmọ́ ìwọ náà iṣẹ́ yìí pé ọ irú iṣẹ́ wo ló mú wàá gba ṣọ́ọ̀bù fún ẹ iṣẹ́ tó ṣe mi ní interest. Bọ̀dá mi ṣọ́ọ̀bù eléṣe yìí báyìí èmi lẹ̀ ń sọ ẹ̀ mọ iye yòó rí lójúmọ́ ni. Kí ló rí lójúmọ́ tó jẹ́ gbèsè wọlé kí ló rí tó jẹ́ gbèsè wọlé mo rí ẹ fọwọ́ káyà sókè ṣé ẹ rí gbèsè wọlé tó jẹ́ ni. Ìlérí burúkú ni bàbá mi ìjẹ́ lówó tí mú gbogbo owó rẹ̀ wọ́n nẹ́ẹ̀tì ní yàrá ẹ̀ wọ́n nẹ́ẹ̀tì ọ̀dẹ̀ ló dáa fún tó bá dáa fún yàn débi àti wọlé kọ́lé yàrá máa mọ̀ ni tó bá rówó ṣe bí lọ ẹ kó wà ní. Mo ti gbọ́ bọ̀dá. Tó bá jẹ́ pé àwọn ọmọ ẹ tó ń tẹ́ tàtẹ́ wá kó wọ́n síbí ìwọ lọ wálé gidi kó wà bẹ́ẹ̀ kó mọ̀ pé ó fún àwọn ilé ṣe business tó bá jẹ́ business tó yẹ láàyò náà nìyẹn wá wálé gidi kọ́ ni náà. Mo ti gbọ́ bọ̀dá mi mo ti gbọ́ ẹ ṣàkówó lẹ̀ owó yẹn tó mi tajà dáadáa. Mi tẹ àyànjú gbogbo yẹn. Ẹ sáà rí bí mo ṣe rí báyìí. Àfàǹgbé nínú ilé òǹgbé ọmọ tá ń gbé nínú ilé òǹgbé. Ṣé nọ́mbà tí mo ṣe ìṣó tí nọ́mbà yẹn ṣá? Mo ti rí nọ́mbà yẹn. Ṣé nọ́mbà fún owó? Ọ̀rẹ́ ọ̀gbọ́n yóò ṣe nọ́mbà fún pé èdè yìí kò tó láì. Oh, trust me. Gbogbo kí ni mo ṣe kẹ̀? Iṣẹ́ kí ni mo gbà? Oh, trust me. Ṣé ìjẹ́rìí ra? Àìmí o tó ọ̀rẹ́ náà. Kí ló àrẹ láyéláyé? Kí ló ara mi o tó bá ti di yẹn? Mo wà ní jẹ́rìí ẹ̀ Ọlọ́run trust me. Ṣé ìjẹ́rìí o ṣe òfò?